صلى عليك من الورى صلاة يعم الكون منك سماها والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما إن ضاقت الدنيا عليك وأظلمت أنوارها واشتدت كرها فاجعل صلاتك كلها لنبينا تكفى الهموم وتغفر الزلات هو من ينادي في القيامة أمتي هو جنة هو مرسل وخليل اللهم صل على روحي سيدنا محمد صلى الله عليه وسلم kìí ṣe súnmọ́ra ara wà ní ìjọ tá a bá ti wá wàrà lọ gàá tá a bá ti bá wọ́n ó búgà Fúlàní ọ̀hún نعم ومن ينادي في القيامة أمتي هو جنة ومرسل وخليل yóò dóòdà wọn tí ó yóò bá Nábì ونورنا وقلبنا وشفيعنا من لم يصلي عليه فهو بخيل من لم يصلي عليه فهو بخيل gbogbo ẹni náà tó bá gbọ́ orúkọ Ànábì Muhammad kìnnì kan tún wá di lọ́wọ́ ó mà kú àìmoore ó kú àìmoore ẹni tí ó gbà wá Shafi'ul Mudhnibin níjọ́ tílẹ̀ bá rọ́ máa lọ́wọ́ tí ò síbi táyà sí mọ́ níjọ́ tó tàti ẹ̀ ní òwòjú Ọlọ́run tẹ́lẹ̀ kan ò nílé pínkín àfànábì Muhammad ẹni tí ó gbà wálẹ̀ náà láàyòmbó rẹ̀ yìí ẹwì النبي محمد أبي القاسم مبعوث من أجل رحمتي bàbá wa àgbà bàbá wa aláàjí àgbà أدام الله حياته ẹlẹ́kẹ̀ẹ́ ìrọ̀dá kí n jòkó kò sínú òsìsí mi ṣùgbọ́n ti yé yín jù mí lọ bẹ́tàdù àyín gbàdínà lẹ́rí ẹ bá ń sókè ní ìdí ẹ̀ صلاة سلاما للنبي محمد أبي القاسم المبعوث من أجل رحمته
máa kí àwọn èèyàn kọ́rọ̀ nǹkan tó kù nínú tí mo fẹ́ sọ gbà tí mo ń gbọ́ nípa ọmọ kí o ti ń ṣe bí wọ́n ti ṣe lójú tiwa náà nù gbèsè tí ràn mí jà lájí àgbà bí a bá dín ẹpọn ọjọ́ àlèkè àmọ́ wọn ò lè sátán tó rọ́mà kan tí wọ́n ń jẹ yìí náà gbèsè ló gbé kù ń bí òun sì ti dé ní mọ́tò 8 ó rà ó rà fẹ́ni tí ò tọ́ àmọ́ bí tí wọ́n ti kó náà àlùbáríkà rẹ̀ kò rántí ibẹ̀ mọ́ kí la fẹ́ ṣe sí bọ́lá ti dọ́mọ̀ ẹ̀dá nìyẹn níwọ̀n bá tí màá fi bẹ̀rẹ̀ mo fẹ́ máa sanwó ọmọ kí o 50 lọ́dọọdún ìtìdáyí 20 ẹ̀yìdáyí 10 thanawi 20 ó jẹ́ 50 iye tó bá jẹ́ èmi ò fẹ́ mọ̀ràn tó jẹ́ ẹ̀lú ẹ má fún fámílì mi ẹ jẹ́ á wá àwọn ọmọ anímọ̀ nító tó kí táà bá tọ́ wọn tí a bá ya wèrè tán lẹ́yìn Ọlọ́run kò ságbára ẹni tí ó kà wọn mọ́ àwọn ọ̀nà ẹjá tètè tọ́ tó tí a bá dàgbà tán wọ́n dẹ̀ Islam láàmú bàkálì ìsìlámù minni asafin alaman banali ilmi wal adabi qasra ọ̀rọ̀ tá a gbọ́ ń bí kò pa wọ́n lẹ́rìn rárá bàkálì ìsìlámù bàbá lẹ́nì kí n tó kú nílé ọmọ kan àtún gbọ́dọ̀ ìyá mi wọ́n fẹ́ ṣe freedom ọ̀gá ẹnikàtí ẹ̀ tó lè gbé ẹsẹ̀ lásán báyìí ó kó kọ́kọ́ wá 100,000 lọ́ọ̀mìnà àti ìra kókì kírètì 6 o àti ìra mọ́ọ̀tí o àti ìra gbá àti ìra wo kò pé lè mọ́mù ní mo sanwó bàkálì ìsìlámù minni asafin alaman bàbá lápò mi mo sì fún ní ọ̀pá kan ó kàn bú ẹ̀rin ó kàn gbà ní kò lásáájú ẹ̀sìn ni bóòlá ṣe dá ọmọ sílé kí ó tàà ní sanwó ọ̀rọ̀ yẹn ó fẹ́ kí ń dá nǹkan mí sínú ọpọlọ mi banali ilmi wal adabi qasra kí ní yẹn ti fẹ́ dogun gbogbo tí wọ́n kó tì mí náà tí wọ́n ń jẹun bí ìkíní bẹ̀bá délé mi ń sìn àkúráìsì kan náà jẹ lójúmọ́ wọ́n kàn dà wọ́n lẹ̀ bí adìẹ tí olólùwá àánú wọn wá ń sin pé tí n bá lé ẹ padà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fogun ọjà ayé ẹ̀rí ọkàn oníjẹ́ ń gbádùn ẹ̀yà ajá káàmpù wọn síbẹ̀ ká máa sin lọ́n lára wọn àwọn àfihàn sì bá dà àsógún tí mo jẹ ni bàkálì ìsìlámù minni asafin alaman my lord ẹgbọ́n tí mo wí ni kéèyàn má rí 2005 lọ́dún kò sí olòṣì náà kò ẹ̀mọ́ ètò ní wáyà wá kò sí olòṣì náà láyé wọ́n ra fóònù wọ́n lòdù kírẹ́dìtì lọ́dún 25 èmi rò pé ó ti yí padà 15 45 35 tí bàbá rẹ̀ sì mú tábà ń jọ bí gbàǹjà ìyẹn kí mo wá sọ ń bí inú mi ò dùn rárá báwọn bí ìbá ṣe ìran tó ní standing order tó dáa wọ́n ti fàbàlà balẹ̀ kéwù tí bàbá alájí àgbà kọ́ tó lágbára tí ó bá sí maintenance ńkọ́ ìyẹn kí mo wá sọ banali ilmi dákun jẹ́ ara yìí sọ tí mo wá sọ wal adabi qasra jẹ́mọ́ ẹ̀rẹ̀ mi lọ́rẹ̀ bá ń kí ọlọ́run kí Allahu Akbar banali ilmi ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa adabi qasra bàbá
wọ́n tún wọ́n ń yà mí lẹ́nu ọmọ ò rí 25 san wọn ò rí 35 san kì í tó sẹ̀ bí ẹ wo fóònù tọmọ ilé kéwú ń lò àpẹẹrẹ ẹ̀fẹ́ sanjọ́ ń bẹ lára ọmọ kéwú ni ọmọ kéwú tí wọ́n ń lo fóònù 100,000 tí wọ́n ń lo fóònù 50 àwọn gan lè sanwó ara wọn bó náà ti rówó fóònù tí ìbá sì pọ́n ti kéke bẹ̀rẹ̀ wà lálà sí àìfẹ́ sanjọ́ tẹ́mi lẹ́ ń kùn sí. Gbogbo ọmọ tó mú fóònù lọ́wọ́ ẹ̀ ṣèbẹ́kùn kan ní ẹ̀sùn sí bọ̀dá àwọn tó wà ní Zaria tí wọ́n láwọn ó pokùnso tí wọ́n rà fún wọn wọ́n sunkún lọ jọ́ọ̀sì ẹ lọ wo fàṣásì tọmọ kí ń wọ̀ ọmọ kí ó tó gbé fìlà lórí ní tẹ́ngẹrẹ tí orí rẹ̀ ń kọ mọ̀nà ọpọlọ tí ó wà á rọ sí orí tí ó fi dá lálùbáríkà kò lè sanwó ẹ̀ àṣepẹ́yìn gangan fúnra yín aláìníkànsí ni mo challenge yín dáa hóbùn kàmì ìfẹ́ yányán láàrin sálàjí àgbà kò sí ẹ fẹ́ jalè kéwù ni ẹ sì lè jalè àlùbáríkà. bàkálí sílámù mi ní asàfin aláàmà. ta ló sọ pé aago fíìtì ọwọ́ ọmọ ilé kéwù bọ̀dá rẹ ti ẹ̀bùn ọlá aago tó tákọ́ fún ẹ̀sánwó ilé kéwù ẹ̀wọ́n náà ń kéwù àwìn bẹ́ẹ̀ bá ṣàdúrà lóde sẹ́gbà àwìn lẹ́mú wálé. ẹjẹ́ abẹ́rẹ́ wí kábẹ́rẹ́ wí ogi ọmọ kí ó ti pọ̀ ju kí wọ́n wúrò lọ nísìn bí ìbá sí ibi tá dàbò tó kù sí báyìí ọmọ kí ń bá àfáàfẹsẹ̀ wọn sẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ fi ń sun lé ọlọ́pàá mọ́júmọ́ wọ́n àsí kí wọ́n bá débẹ̀ ó lè ní wọ́n ń jà ọmọ kí ó yahoo kọ́mọ kí ó fẹ́ gbọ́kọ̀ wálé kí ó fẹ́ na àfáà pa tẹ bá rí yúnífọ̀mù ọmọ mi ẹ ti mọ̀ pé kò fẹ́ fi kéwú jẹun ó fẹ́ fi jalè ni kó kàn kọ́ lárúbáwá kó máa sá lọ ni. ìyẹn kí mo wá sọ torọ́ ti ń wú tutù ìwọ̀nba tó ọgbọ́n yìí náà bá ológun ìyàgbẹ́ kò ní kú ó ti dúró sí ọlá ọmọ òròyìn lọ láíláí ni pé àsó lè ń bẹnu ẹ̀yìn kéékèèké wọ̀nyí náà ó lè ní ẹ̀yìn tẹ̀ ń lo fóònù 150,000 bó lẹ ti rí kí ni ìyá rẹ̀ ń tà ṣé ń tà ju kàngú lọ ni. ẹ jẹ́ ṣé mo lè sọ̀rọ̀ o. mo ti kí ànábì Muhammad ẹ̀rí òun lè yòókó rẹ̀ mọ́ wá sí pín ní wọn mọ́lẹ̀ ìbámọ́ rí bẹ́ẹ̀ ẹ̀yàn ọmọ kí a máa sọjọ́ ọ̀bí fómi ìwọ̀gán tó ọmọdé ètì tí ẹ bí ọ èmi ní àpá àdákéjèrè àwọn tí ń bá wíyẹ ti gbọ́ yé a máa wọlé a máa jáde lónìí bàbá kò kagi mo kí bàbá wa ẹ́míà kí wọn dáadáa kí wọn lẹ́ẹ̀kan والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. Rámùkà ọlọ́mọ rọ́bì rahim. Mo kí bàbá ìmáàmù àgbà. Àwọn àìmọ̀ gbogbo wọn, mo kí wọn papọ̀ pẹ̀lú bàbá ìmáàmù. Mo kí ni bàbá aláàjì àgbà. Ẹ bá ń kí ni bàbá ni. Àbẹ̀ ọlọ́run. Aláyá dárù. Aláyá dárù láyé ní kúlìkì ṣùzínà. Ẹ sì sí àmì ẹ̀yìn ọmọ jẹun. Láyé gidi lè sọ́rọ̀ ìbíkí zamanu. Ilé bàbá. Ọlọ́run mọ́ padà sáyidá. Ẹ ṣe àmì dáadáa. Tọ́ba ṣe àmì ọ̀ ní ṣòfò.
èmi máa jí lóru wà ní sí mo lè san gbèsè tán àwa náà ń fún lọ́kọ̀ bí ẹ̀kọ́ yìí àwa náà ń pàdé wa bí gọ́vnọ̀ yìí sáà gbọ́dọ̀ gbàgbé ìran tí wọ́n ti kó náà lùbáríkà wa. bàbá tá a bá tiẹ̀ ní bíbí ńkọ́ bẹ́yàn bá ní bíbí tí ò ní títọ́ kò lè soríire. kò lè soríire nínú ayé. ìgbà náà ńkọ́ ọ̀nà wọn bí ọrẹ kò kẹ́ni tí ó tọ̀ tó fi wúlò. tó fi wúlò. wàlá yagidir bisahibiki zamanu. bàbá alájí àgbà tòní. fàyàmà dàrú àǹtí ìkúlì láìsí. gbogbo ẹ̀ táyé bá fún wọn ni ẹ máa sáwọ bí. ilá máa dá ẹ̀rọ bí láìsí màkánù. káàlù mi ò tó wá kéwú níbí. ó tó kéwú níbí. bàbá rẹ lójúbọ. ó lójúbọ. wọ́n ní. wọ́n ní. àwọn amúwa pé táwọn bá tiẹ̀ sórí ibú tán ìwọ kan yín sórí ire. sórí ire ń tiẹ̀ wọ́n jọyìn àwọn. wọ́n jọyìn wa àwọn afi ṣe sàárà àfọlọ́. bẹ́ẹ̀ni. àwọn awọ́dù àfa àti ẹ̀ lè mú ọ lọ tí ò ní kàn kún orí ibú rẹ àfa àti ìgbágùn tàn ládùúgbò àfa àti ò ní kó abíyan tí jẹ́ èèyàn èmi ò lè má sọ yín ẹni tó bá dùn ní kó jẹ́ àjọjà torí pé kí ni káàrin ọmọ akẹ́ tó sórí ibú lónìí wọ́n ṣe ọ̀dọ̀ àfáàyà ni àsìkò tó mọ̀ fi kéwú lọ́wọ́ ó ní kò mọ̀ pa láǹgbá ká ẹ gbọ́dọ̀ mọ́ rí 250 pé lónìí o láǹgbá 250 mo ní wọ́n ti rí i. ìyá khadima al-islami ajruhu jahidin. kò sí àmọ̀rí láǹgbá mọ́ láyé báyìí wá. síláyé mi ò kúlídé àmì rẹ̀ wá ní. ẹ̀mí ńlá ni kò lè ní wà ní ìrìnlẹ̀ wá ní. bàbá mi Alhaji Agba khadimul Islam. ya khadima al-islami. à ń pè ẹ̀mí wọn níbi tó wà nù. ajruhu jahidin. fìláhì ẹ̀wù yẹn mọ̀. kúlídé àmì òde wá ní ẹ̀sìn àmì. dr kó kági. wàhálà bàbá. ẹ wo wàhálà. لازلت في فلك المعالي كوكبا تهدي الضياء لأعيني وقلوبي وإذا أراد الله نصرة أمتي wàhálà bàbá. بعث شفاء لها بخير طبيبي. bàbá ni tabibul qulub wa tabibul arwah. gbogbo àwọn ọkàn tó ti sí èrè. ó ti sí èrè. ọwọ́ Alhaji Agba sì wò ó. wọ́n wò ó sàn. pẹ̀lẹ́pẹ̀lẹ́ nífa. pẹ̀lẹ́pẹ̀lẹ́. ọmọ yìí ìgbà tó yìí ṣe wèrè. ọ sì gbádùn lójú ẹsẹ̀. ó gbádùn lójú ẹsẹ̀. àbí ṣé kò sí kankan pẹ̀lú ẹ̀. bí a ṣe ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń kódà bí a fi sí ọ yóò sì máa lọ. yóò sì máa lọ wọ́n padà lẹ́yìn ẹ̀. àtìyànyàn orí ibú yìí tẹ̀lé yẹn débi. yìí tẹ̀lé yẹn dáyé. yóò padà ní. yóò padà ní. bàbá èmi ò rí nǹkan náà tá a fẹ́ gbé fún ọkásá fi yókù lẹ̀. mo kí gbogbo ẹ̀jẹ̀ àbá tí wọ́n ti lọ. tí a ti lọ. àwọn tó rí sẹ́gbà àwọn tó tún rí sẹ́gbà ọlọ́run bá kẹ́ wọn. ọlọ́run bá wa kẹ́ wọn. bàbá ẹ kú sẹ́ o ẹ sì kú sùúrù wa ẹ kú faradà àwọn karambani. níjọ́ tí kan náà àwọn ọ̀gá ní ká máa lọ ilé ń orí kójú bàbá pọ́n rí wọ́n ti kó ń ta láwọn èèyàn bá dà kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀gá ní àìwá bó ló dà wọ́n lé bàbá ilé ẹ̀sìn ilé ẹ̀ sí ẹ fẹ́ kí wọ́n ó ké tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá lé ẹ èyí tí ó jà ní lọ máa jà yọ lọ máa jà. èyí tí ó gbégún lọ máa gbégún yọ lọ máa gbé. sẹ́ẹ̀ lẹ́yìn ilẹ̀ bá tiẹ̀ jẹ́ ṣe sọ bẹ́ẹ̀. ẹ padà lọ ẹ lọ máa kéwú bẹ́ẹ̀ san láyé ọlọ́run san lálẹ́ kìámà fún ọlọ́wọ́ sọ lálẹ́ kìámà. kánrin ló jẹ́ gbé wọ́n ti dé mọ́tò ní sẹlẹ̀mí ti nílé epo kò rántí ibí mọ́. my lord mo kí ọ̀pọ̀ ọdún kò dọ̀ mo kí púpọ̀ bàbá kí yín púpọ̀. ẹgbẹ́ sókè
lórí ẹ̀kọ́ lọ́wọ́ tí ń ronú ọ̀lẹ́. وما يجد افتخارك بالأوالي. nítorí ń kí bàbá ó kéré rẹ̀ tí ẹ máa dé lẹ́bù tí ẹ dé yìí tí ó tún máa ba búbú mọ́. ó kéré kárin máa rí gbogbo dígí tí ẹ ń tò mọ́lé ni ó gbàgbé òkúta tó gbélé dúró bá a bá ti yẹ òkúta yòókù ó fọ́ ni wọ́n lẹ́ẹ̀kan náà. irú yín lódùn bá tò ẹlòmíà ló ń dáadájọ́ tán ọmọ gbogbo bàbá rẹ̀ a máa tẹ̀ gàràgàrà ṣèbẹ́jọ́ ayé ni wọ́n ń dá bọ́nà bá dájú ọtí ẹ fún ọbọ̀ lọ́ọ́ yà sí abọ́ kọjá sẹ̀rí àlọ́dọ̀ ọlọ́ni àmọ́ iye dókítà tó ṣe pé àárẹ̀ tó mọ̀ jù ló pa àárẹ̀ tó mọ̀ tó lè tọ́jú jù ọlọ́ni mo fi kàn ọ́ sọ́nà specialize ni ya máa specialize lẹ́yìn ààrẹ náà àmọ́ ní rí wò mo yọ ìwòsàn kúrò lọ́rọ̀ rẹ̀ déédéé tó ọmọ ṣe ni kó pa ọ́ kódà tó ọba ṣe abẹ lọ́wọ́ náà dákú kún tó tún ọ jí lẹ́gbẹ̀ẹ́ patient rẹ̀ wọ́n náà tó ní bẹ́ẹ̀dì ẹ fún ọ náà kẹjọ jí papọ̀ kí n bó wá débi ẹ dákú lẹ́ẹ̀kan ní ọ̀gá kí wọ́n máa treat yín papọ̀ kọ́nà pọ́ ìṣe doctor tó ọmọ ṣe ló pa ọ́ ó yá ìjọ máa fà á kálárẹ̀ tó lọ máa bomi fún wọn náà kí wọ́n máa sàárẹ̀ bí ẹnìkan tó mú ìyànà máka tó ní ló mọ̀ tọ́jú wọ́n bá dé máka ẹni mú lọ bá ń sàárẹ̀ arúgbó tó lọ tọ́jú ló tọ́jú ẹ̀ tí wọ́n fi dé ó wá dọ́lẹ̀ ẹ̀rọ náà ẹni tí mo ní mọ̀ tọ́jú mi àṣà aláìsàn mọ́ mú lọ ó lè mi arúgbó mo tọ́jú ẹ̀ tí mo fi dé mo ti ń jọ́ lọ́nà ẹ̀yin wá dé èèyàn tán ẹ di adájọ́ tán ẹ fi òfin lé akú nílé tán no òfin ò sọ bẹ́ẹ̀ yẹn òfin ò tí ní kí n kíyàn òfin ò tí ní kí n nasẹ̀ òfin ò tí ní wojú òfin wo lọ ń gbé ká gbogbo òfin tó wò ó mọ̀ sọ ọgbọ́n tó kò náà rẹ̀ ni gbogbo ẹ̀ tí ẹ bá jẹ́ ọmọdé ńlá tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ rí ìpìlẹ̀ yín mọ́ ọ̀rọ̀ yín bí eyín àtẹ̀rìgì ni èrìgì ló kọ́ dáyé kò ṣeé fẹ̀ kíyàn torí kò sí ń pàǹbẹ ó ṣe mú ẹ̀ eyín wá dé wọ́n fẹ̀ pẹ́ àwa ń kí eyín là ń fọ́ agbàgbé èrìgì tó lé yín àwa ń fọ eyín bẹ́ẹ̀rìgì ó ṣe yajúlẹ̀ tí yóò fi kátá ni yóò wá tún ku èrìgì tẹ́ ní òwúlò gbalẹ̀ máa fi obì gbó agolo èrìgì ó máa lọ mi gbogbo ọmọ tó bá ní ìgbéraga èrìgì ní ìsìnkú eyín sáà lè sọ̀rọ̀ o. wọ́n máa yóò jí bí tìkárùkà bí àwárí ìlànà taftakhir. ọba oníwákà. fàkàrà ìjáde. ọba oníwákà bàbá àbá mo kí mo kẹ́yìn ìyá wa náà mo kẹ́yìn classmate wa mo kẹ́yìn junior wa mo kẹ́yìn tá a lè pè lọ́mọ ẹ̀yìn tí ẹ̀ rí break light wa wọ́n bá alájọ black and white bí ìtì ẹ wá ní bí ìtì ẹ kọ́ ládàbí ní dà ọ́ láàmúdé ọ̀nà jìn gbogbo alásìkí wà tí wọ́n wo wa khayrun nasi. bàbá mo kí ọ̀rọ̀ tí ò ní pẹ́ bóyá hasabi qadimin. àwọn tá a jáde pọ̀ ẹ̀gbọ́ sullatun minal awwalin wa qalilun minal akhirin ẹ̀kẹfà ẹ̀rí dáadáa báyìí bọ́nà ti dá ayé nìyẹn bàbá sú ẹ̀fọ́ lọ rẹ̀gẹ̀dẹ̀ nínú ìgbẹ́ èyí tá a rí fi ṣe bẹ̀ẹ̀bẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ bá a gbin àgbàdo gbogbo ẹ̀ náà ká lè rí jẹ èyí tá a bá rí jẹ kọ́lọ̀ sáàjò lálùbáríkà gbogbo ẹ̀ tí ò tí gbọ́n ọlọ́run jẹ́ ogbọ́n ọlọ́run bá yíyan padà tó rárá jẹ́ gbòfẹ́ ká yẹ ẹnìkan kó bàjẹ́ ṣeun jàmáà wa àfòní sọrí ẹni rẹ̀ Shaykh àfà ńláńlá alálùkùránì tí wọ́n ṣe khidma láàájí àgbà tí wọ́n fara gbólẹ̀ pé gbogbo tọ́lọ̀ fún mi bàbá mọ́ fi tẹ̀lé káàkiri Shaykh wa Al-Adaby Ilorin àbòtó rahmatan wasi'a àmín àti àmín pé a fò ní sọrí wọn bàbá sẹ̀bí ló kí wọ́n sẹ̀sẹ̀ báyìí ẹ̀yìn náà ti rí tó fà lẹ́ẹ̀kan wọ́n tún gbé kalẹ̀ wọ́n tún gbé ká padà
bàbá wa àbòtó Bàbá wa àbòtó. ẹ dákun torí Ọlọ́run sọ́nà tí wọ́n bí lábòtó pọ̀ ni tó fi wá jẹ́ pé àbòtó lọ́tún àbòtó lọ́sì àlùbáríkà kan ló gbá núrù alẹ́ núrì ìmọ́lẹ̀ kan gbé ìmọ́lẹ̀ kan mi ni Ó gbé malẹ̀ kan mi ní. gbogbo ẹni tí ò bá ti ní pẹ́ láyé yóò lọ sásábẹ́ ibi tó kọ orí ó ti pẹ́ ni ṣé mo lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹni tí a bá ti kọ mọ́kẹ́yìn ọmọ wọn mọ́kàn ìyàwó wọn sílé gbogbo ẹni tí a bá ti kọ pé ẹ̀mí rẹ̀ ò ní gùn Ọlọ́run wá mú ìmọ́lẹ̀ rẹ̀ yóò wá lọ fi sábẹ́ ìmọ́lẹ̀ tẹ́mi rẹ̀ ogun pé ẹ bá lò ó kó kọrí mọ́ parẹ́ Ọmọ parẹ́. àfá àgbà ti yan ìmọ́lẹ̀ tó ga àmọ́ Ọlọ́run wá rí pé ohun tí mo kọ fún Shaykh Al-Adaby bó ṣe dùn tó yìí kò gùn lọ ó dá tàlẹ̀mí eré wàá gùn Sheikh Kamal bàbá alájí àgbà ìgbà tá a ti kọ́pẹ́ mi tí ó gùn ẹ lọ gbọ́dọ̀ wọn kéwú káàfá àgbà ó lè ṣẹ́kù sára yín Wọ́n lè sẹ́kù sára yín títí láíláí. فرافق ذوي الخير العظيم bó lọ́ ṣe dákọ̀ alájí àgbà tó ní dákọ̀ àfáàgbà Bẹ́ẹ̀ni kò ṣeé ṣe. ń tó bí àfáàgbà sí ló rìkwẹ́sì fàlájí àgbà àwọn nẹ́ẹ̀rì ìmọ́lẹ̀ alájí àgbà pé wọn náà ẹ̀dàkọ̀ sẹ́ẹ̀lì yọ̀ǹda ọmọ ẹ̀ fún wa Allahu Akbar. wọ́n máa mú gbogbo ọmọ lọ lé kéwú ni àfáàgbà ló béèrè fàlájí àgbà ẹmọ́bìnú bàbá tí wọ́n jẹ́ bàbá tí wọ́n bí màmá wa àgbà tí wọ́n bí yín Allah. tó lẹ́yìn double impact ní bàbá lókè bàbá ìyá pátápátá ó kùbí téyìn ó ti pọ́n ó kọlù yín tí ò ní fara gún Allahu Akbar. فرافق ذوي الخير العظيم تعد من olùwọ́ tó ń bẹ lónìí tó bá ṣe lẹ́ni tó jù ọ lọ Ojú ọlọ. rápálákọ̀ lọ́dọ̀ máa bẹ́ẹ̀rẹ́ Ọmọ bẹ́ẹ̀. kí wọ́n lè sí ọmọ orí ìrù erin ó jorí eku lọ Ojú lọ. mélòó lè kú ó tún lòun lórí bàbá wa àbòtó Bàbá wa àbòtó. ẹ̀ sọ bẹ́ẹ̀ dáadáa ذوي الخير مني àwọn tí a bá lálùbáríkà náà jí wọ́n sí ọmọ kódà kọ́ máa fọ tọ́ílẹ̀tì tí máa sọ bẹ́ẹ̀ máa sún díẹ̀ díẹ̀ báyìí kọ́ máa fọ tọ́ílẹ̀tì ilé wọn kọ́ máa ránṣẹ́ kọ́ máa bá nu mọ́tò tó ọba yọrá pálá wọlé ó kọ tiẹ̀ náà débi tí ò parẹ́ mọ́ nù. الله Parẹ́ má nìyẹn. wọ́n máa kọ̀tà lájí àgbà wọn ni kódà tábà ń kọ̀tà bá àbòtó tábà fẹ́ kí inú wọn dùn wá ni kódà wọ́n jáná sí fàlàjí àgbà Bẹ́ẹ̀ni. ẹ̀mẹ́lòmíì wá tẹ́ gbèsègbè wọn tó tún bàbá àlájí àgbà. الله àdáná sí bàbá ẹ̀mọ́ tí mọ́dún mẹ́mì dùn ní orin tí bàbá wa tí wọ́n kọ́ tí wọ́n bá fi kí mi gbà tí wọ́n wá bí program kan tí mo ṣe gbà tó wá kí mi fá wọ́n ní ẹ kí Ìmámù Ọ̀fà ọmọ alájí àgbà ọmọ Shaykh Kamal حج الإمام فإنه ابن كمالنا tí mo fẹ́ gbọ́ láyé tí mo lọ Ilorin مولاه Ansarul níjọ́ tí ọmọ ẹ̀ka fún mi mo ní tó fi kéwú tán àti ilé ìwé àti ilé kéwú mo kàn fún scholarship rẹ̀ èmi lọ kì mọ́ màálà èmi lọ kì má làjí àgbà níbi tẹ́ ti kí ẹlòmíì mo lè ẹni tó bá kì má làjí àgbà tí ò bá rẹ́rìn iná omi àárín náà wọ́n kí ọmọ làjí àgbà ọwá ni wọ́n lọ lówó lọ wọ́n lọ kọ́ ní wọ́n lọ ralẹ̀ gbogbo tí a lọ ní èwo ló tẹ̀ kán náà làjí àgbà Olótó wọn. حج الإمام mọ́jẹ̀ ìyá lọ bòmí tó lọ ọ̀fẹ́ dàmí láàmú náà فإنه ابن كمالنا mọ̀fútì Ìlọrin ẹ dákun ọmọ ta ni wọ́n kùnrin tó tààlà jí àgbà mọ́ ẹjọ́ ìyá wa
mo máa ń sọ fún àmì náà ọmọ kí tó bá fẹ́ sá lẹ́yìn ni máa ní máa lọ́bi tó ti lọ dẹrú mi. wọ́n pè ọlọ́mọ aláàjì àgbà ara rẹ̀ ò wá yá gágá ọlọ́bi tó ti máa ta pàrágà nù. gbọ́ nǹkan tí àmì ìlú wa sọ nísìnyí máa sọ̀rọ̀ ẹ̀rìn ọmọdé ló sì ẹjọ́ náà ni sọ́ọ̀lì bá a dúró bí ògidì mo fẹ́ lọ ó dáa máa lọ àti wọ́n rìn tí ó sùn ẹ̀yìn máa lọ ọmọ bu ẹ̀ ọ̀rọ̀ bàbá yìí sí pọ̀ ní pé kọ́ lọ́wọ́ fìyà jí ọ ti bẹ̀rẹ̀ ìyanu. Ìgbà tí Àlájì Àgbà ń kọ́ ní tafsir nírọ̀lẹ́ lábẹ́dẹ́kìnrin mẹ́ tàǹgbà kí mo wá lẹ̀ tí jọ́kẹ́ bàbá tí wọ́n ti gí ní wọlé bàbá discipline pọ̀ gbogbo mẹ́bà ká ní mo wá sùn gbàgbé lọ àwọn olè jẹ́ mọ̀ olè jẹ́ ẹ̀dàkẹ́ ìjòkó torí Ọlọ́run mo fà náà bìbẹ̀ yìí bàbá tí wá dé kíláàsì mo wá pẹ́lẹ́ngọ́ mo wá kí ẹni kíkí tó pọ̀ jù ẹni kí ló pọ̀ jù àtókùn àtórí mi wá fẹ́ ní má kí mi bá wọn ó ti pẹ́ mú iye Ọ̀fà ó pẹ́ àsangbé ní mo pẹ́ wọ́n sì ń sun ẹkún bàbá ní mo pẹ́ mo bẹ̀dá mọ́mọ́ tí ó pẹ́ oríjì mọ́mọ́ tí ó pẹ́ ara sì ń kàn mí tí bàbá ilé búyàn gbogbo tó lọ́ndá ní bú ọ àwọn amú ọwá bí ọwá di aago 20,000 mọ́wọ́ ọ̀sánwó olé kéwú 25 bá ń ké orin tí sáárì kù parí rẹ̀ àárọ̀sán ní ó yá máa bọ̀ àṣàníyàtà nǹkan tó máa ṣe rọ̀ ha kó fẹ́ bú ọpọlọ rẹ̀ wò ìrà ìnàdá lè kẹrí mi lásáárì kú ó lè ní ẹ́ ó lè bàbá mi ò rán mi lẹ́yìn o àmọ́ ẹjẹ́ sọ ilẹ̀ lè sọ tó lẹ́yìn lẹ ní nǹkan kò dá bí ṣe ń lẹ lọ yí padà tẹ́mi bá mà pé bí ṣe yẹ ní tóní nígbàtí n kó bọ́ọ̀sì bí 30 wá 40 n bá sọ di 100 ìjọ tí wà kára bàbá Àlájì Àgbà nú àwẹ̀ tí ó gba àdúgbò okùn ń mọ̀ èmi ò túnmọ̀ pé bí ṣe yẹ ní tóní ìmọ̀ ìlú bàbá wà dùn tá bá dé bàbá ẹlùbàndírì ọmọ mi ti dé bàbá wá ń pé mo kọ́ ìyẹn kéwù ní dákọ̀ lúnà tó pọ̀ àmọ́wọ̀ nìkan lè rìn tí mo jẹ́ nù wọn kí ló dé tẹ́yìn ń ṣe báyìí lónìí kí ló dé tí fàájì jà ní fún ẹ gbọ́dọ̀ sí fìlà ọmọ kéwù mi àga sìtánì ló gbé sáàrin orí irun búlógẹ̀ ó kàn fi fìlà lè ké pẹ́ẹ̀sì ẹ̀ ni ó tẹ̀ tọ́ ọmọ kí ó ti ń gẹ fìlà ẹ̀ náà mọ́jọ àárín orí ọmọ kí ó mọ́ dé fìlà àná ti ń gẹ ní ìsìn àwọn àtẹ ọrùn báyìí jẹ́ni tí wọ́n dájọ́ ọkú fún tí wọ́n fẹ́ pa ọmọ kí ó ṣe é sakọ ní kí ó tẹ̀ tí ì rí lò. ọmọ kí ó wá rán school uniform ó wá fún tó bá fẹ́ bọ́ lẹ́nu máa játọ́ lẹ́nu ó fún wèrè tí ẹ kókò ní secondary school tí wọ́n fẹ́ kí wọ́n wá wòsàn lé kí wọ́n tún wá ń pín káàkiri ọmọ kí ẹ má rà lọ wọn ọ̀rọ̀ bàbá àbò tó kí máa lọ rahmatan wasa àmín kí ló bí bàbá kí ló bí tí ẹnìkan fi kúlẹ̀ kan náà al-bidayatu wan-nihaya lillah bá a ṣe pilẹ̀ bá a ṣe parí ẹ̀ Ọlọ́run ló ní mọ́tò wa pa lágbájá jábọ́ lórí igi mọ̀ṣẹ́yìnà àkótọ́ kútùbátì alẹ́ náà wà máa ń kútùbátì alẹ́ kótọ́ mọ̀ṣá à kútùbátì alẹ́ náà wà máa ń kútùbátì alẹ́ kótọ́ mọ̀ṣá à wà máa ń ká nẹ́tù mọ̀ní yẹ́tù bí àrídì lẹ́yìn sàyẹ̀mọ́tù
fi àrídì sí wá ha. Ibi tí èyàn gbà lóru tí nǹkan ò ṣe bóyá bẹ́ẹ̀ náà ti kú lójú ọ̀sán. Àáfà kan wá kúkú kan ó wá gbóná ó wá ṣe báyìí gbogbo sàhábà babalábà àáfà wa ni wọ́n mọ iye tí a bẹ́ lórí mọ iye tí a gún lọ́kọ̀ mọ iye tí a sá ní sàkúsà ní wọ́n pa sí ìdí alẹ́ ìbí jísàrí lọ ní ọbẹ̀ ní ìbẹ́kúbẹ̀ dànù Usmanu wà lágbàlá rẹ̀ ní pàdánù Umar ṣebí ó advice ọmọ ẹnìkan wá bá pé ọ̀gá àwọn ò ṣe dáadáa ó ní farada ọ̀gá rẹ̀ fẹ́yìrùs farada ọ̀gá rẹ̀ iye tí ń fún ọ náà tó ṣèbọ́dì ìrún náà ti fi nǹkan gùn ní gúnkúgùn sọ́nà ògbàdúrà wọn náà ni ẹsẹ̀ téèyàn ó bá gbé tí ó fi pàdé tọ́nà nǹkan fún un kò sọ́gbọ́n tó lè wò ó dá yóò gbé ẹ̀tọ́nà bá wá kọ ikú rẹ̀ sí ààyè kan laysa yamutu fi ardin sí wá ha bẹ́ẹ̀ taari ẹ kò ní kú bòmí ibi tá a kọ fún ní òkú sí. Bàbá nínú ọba mùsùlùmí tó gbé tí ó bá jáde ó lé ní àáfà ẹgbẹ̀rún tí ó wòṣẹ́ fún ẹ lọ ẹ mọ́ lọ white ni ẹ wọ̀ ẹ ṣe sàárà báyìí ó sì jánu pléènì tó kù ṣé wọn ò bá rí pé yóò kú jọ náà ni ara òrò fún pé kò ní dé àbí. Ẹ sọ mí ni ẹ mẹ́nu kú òǹbí èyí ti lọ́nu lágbájá kú ó kú ikú ni kú ń jẹ́ kásá ti dálì kìyàmà tó ti yá tó ma kanat maniyatuhu bi ardin. Bàbá ẹnu lè yóò kàn dàmú ọpọlọ mẹ́ta àti wálẹ̀ kan sí bá wọn nígbàdùn wá sí wọn gbóò lọ wí wa ma kanat maniyatuhu bi ardin. tẹ́bá ti ṣe yí ó ti dábà torí Ọlọ́run. falaysa yamutu fi ardin siwaha. Bàbá mi Àlájì Àgbà al-khidma a máa sọ pé khidma bàbá àbò tó ṣe síbẹ̀ kọ́ dáhùn lẹ́ẹ̀kan náà dáhùn khidma ni àbò lésì gbogbo ẹni tí ẹ bá dé tí ń ṣe jìnìjìnì lẹ́yìn ẹnìkan ní ń ṣe khidma tẹ bá lẹ́lòmí tí ń bá yàn lóde òde tó bá jáwó ní òbọ̀ ọlọ òde tẹ́ bá lọ wẹ̀kú ọ̀ ní rí àmọ́ ń jọ ọjọ́ mẹ́jọ oníkọ̀ọ́dé pé iṣẹ́ ìgbàgbé ni onílàṣàdúrà khidma kan náà lọ fún ọmọ játijàti khidma tó ṣe pé tiẹ̀ tó bá fẹ́ ṣe ìdí owó tí ẹ bá ń pa ní máa lọ òní máa kawó ṣùgbọ́n owó alápapọ̀ ńláńlá tó wà níbi owó àníri mọ́ kí ni wọ́n fi ṣe àṣìbá dọ́là níbi owó khidma náà nà àfóòmà fọ́ lu ara pé àtàjù báyìí lọ àti àṣẹ yìí khidma kan náà ẹ̀yìn náà káre khidma tá a fàáfi ń sọ lé ìdajì bọ́n fìtà ló padà bá khidma náà ni ẹ bá ń tún léṣe ló sọ bó lẹ́yìn ṣe nínú fíríjì khidma kan lẹ́yìn náà ń ṣe gbogbo tábò tó ṣẹnu tó náà fi kó pé fún wọn. a sì bọ́rọ̀ débẹ̀ ṣẹ́jú márùn nísìn ṣùgbọ́n ní tí ń jẹ́ khidma hiya qiyamul insani bin nashati ma li salih ghayrihi min al-afrad aw al-jumhur kẹ́yìn ó dúó ẹ̀gbọ́ pé mo fẹ́ dúó fún mo fẹ́ sìn bin nasha ó fẹ́ sìn pẹ̀lú jíjáfáfá tọ́ ní ma orojú ẹlòmí ń jáná sí tí ó máa já pẹ̀lú kára àbò tó máa jáná sí pẹ̀lú al-istibshar pẹ̀lú ìdùnnú pé mo tí mò ń ṣe yìí ń ṣe pẹ̀lú ìdùnnú ni wọn ò fọ́ọ̀sì mi ṣe ajáná sí ní ọ̀rọ̀ gbọ̀kú lórí obìnrin tí máa jáná sí lọ ni àfọ́ọ̀sì lẹ́nu ọ̀rọ̀ tó rò ń kó kọ gbogbo ẹni tẹ́ bá ń yá ajáná sí lò níjọ́ tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ó kù tẹ́jú kan báyìí ẹ lọ tírèènì ọmọ yín toríjọ́ tí ó béèrè tẹ́ ní àfá ìlú pàṣẹ́ntéèjì mi ojú tí ọ̀nà ẹ lọ kọ́ ọmọ ní kéwú ẹ̀yìn àfọ́ olóde tágbádá yín wọlé ká tẹ̀yìn yá ọmọ ká bí ọmọ ẹ̀sí yóò lá ọmọ lẹ̀ lóde. ṣé ká sọ̀rọ̀ fún wa
kéèyàn ó ṣe pẹ̀lú ìjáfáfá bàbá tí ẹ bàbá àbò tó bá ń jáná sí báyìí wọ́n máa wojú àlàájì àgbà mọ́dàdó ó sì máa ṣẹlẹ̀ bàbá wa ni máa dàlà máa wí lọ kí n máa gbọ́ máa wí lọ kí n máa gbọ́ máa fà mí lọ kí n máa gbọ́ tó yà síbi kí n gbọ́ wọ́n ń ṣe iṣẹ́ yẹn pẹ̀lú kárakára ẹ̀ sì yóò mú ànábì Muhammad professor no professor Abdul-Latif bàbá ló ràn wá ẹ ti rówó prof ẹ máa sọ fún bàbá ẹni mo wà ń bì bàbá ó yí padà nísìn bàbá ní wọ́n àdá sí wa bàbá tí wọ́n respect wọ́n àdá sí wa àwọn tí wọ́n gbà wálẹ̀ àwọn tí ilẹ̀ ò ní jẹran ara wọn bàbá wa máa fi ọmọlẹ́yìn bóòlọ̀ wí وما كان من أهل الكمال يحب أن يكون أخوه مثله في الكمال. wọ́n ti pókọ̀ àbá bẹ̀rẹ̀ kọ́ tó náà ló padà ṣe mo ní ọ́kẹ́ yìí ni ọ̀fàdọ̀ bá ti máa ké ọ́ sì ké lójú ọ̀tẹ́ ẹ̀jẹ́ kàbọ̀ ìyá adákẹ́ inú rẹ̀ máa ké ní kàràkàrà ọ̀dọ̀ mi ọdún mi rẹ̀ kìí ṣe pé kò dùn àtòkù bàbá ló kọ́ bá ní àṣàlátù ala nabiyil karim mo kí bàbá Jagunmólú wọ́n tó wá gbé bàbá àbò tó ga gbogbo tára yé sọ èmi ò bá ń sọ ẹgbàgbé ẹ̀ kìkìkan lé kìrálẹ̀ kìsígbá kìsàwó alẹ́ èèyàn lèèyàn ń jẹ́ ẹlòmíì kọ́lé tí ò lálùbáríkà tó wọn ẹlòmíì ìrànlẹ̀ tí ò lálùbáríkà tó wọn èmi ní létà ẹlòmíì kọ́ tí wọ́n tà tó bá kú tán wọ́n ní wọn gbádùn ayé ni ṣẹlẹ̀ báàbò tó gbádùn ayé èmi lẹ́wà ń sọ ṣé bàtà tí ń wọ̀ ṣé ti táyà mọ́tò wá ni ṣé tí ààrẹ tí ń fi iná mọ́ ni ṣé dẹjádẹjá wà ní ṣé wọn ò kó lẹ́dá sọ ni wọ́n tọmọ ọlọ́mọ mọ́ ẹ̀ dámi ló wọ́n sì sàlùbárà àbí nínú ànábì Ọlọ́run ẹni tí ò kọ́lé ń bẹ ànábì Ìsá ò kọ́lé sánàbì inú ìsúnú lé ni tó wá ní kó mọ́ já ànábì Ọlọ́run mọ́ ni a sì nínú ànábì Ọlọ́run tó lọ́n dápọ̀ èyí tó já ànábì tó tún wá jẹ́ àfáà tó tún wá jọba تبارك من ساسا تبارك من ساسا الأمور بعلمه وذلله أهل السماوات والأرض. gbogbo tí a fi ilẹ̀ lọ mẹ́jọ bàjẹ́ ẹ̀ sí àmì dáadáa ọmọdéyìn láàrin ìṣẹ́jú márùn-ún máa yà fídùn mẹ́rẹ̀ à ẹ̀gbọ́ udmuhu wa yutmuhu idha rafa'ahu dinuhu wa ilmuhu wa adabuhu udmuhu fakiruhu kéèyàn má ní láárí kó má ní gá kó má ní go kò sọ̀yàn dẹ́ni ilẹ̀ ó sì ó sọ̀yàn dẹ́ni ilẹ̀ kéèyàn ó jọmọ òrukàn kò ní kó dẹni ilẹ̀ idha rafa'ahu dinuhu wa ilmuhu wa adabuhu ṣe lè kí ó láwàsá bàbá mi tí ìmọ̀ èèyàn bá ti lè gbé tóbi ó ti kú lọ́mọ tálíkà ìmọ̀ gangan lówó ẹ mọ̀ pé ṣé wò lówó mọ́ ìmọ̀ tí wọ́n ní nǹkan ní kí ni jàmá ó lówó idha rafa'ahu ilmuhu wa dinuhu wa adabuhu tí ẹ̀sìn èèyàn bá ti lè gbéga ẹ má pọ̀ mọ́ tálíkà ni ẹ má pọ̀ mọ́ olòṣì ni ẹ gbàgbé ẹ̀ ìyá mi sọ sẹ́nítọ̀ bàbá mi ṣe mínísítà kò ságbo wọn tá a lè wọ̀ lónìí idha rafa'ahu ilmuhu wa adabuhu wa dinuhu níjọ́ tí wọ́n sì rán wọn lọ bí ó ga tálíkà là tó bí akẹ́jẹ́bù ni rán a lọ àmọ́
ẹ̀kọ́ tá a wá kọ́ lọ́dọ̀ àbá alájí àgbà ó fi àṣì sáfù wájú tó máa rú wọn máa dé tó wọn bá tún fi àṣì tí wọn ní gbádùn wọn ní sí tìyín ò pé. ẹ wá sọ fún mi gbogbo mi tí a ti ń pe sí ààbò tó káàkiri sọwọ́ lómi ni ìdá ọ̀rọ̀ fáwọn òdìnnú wà ilmu wà ádàbù. àìmọye ọmọ tí ẹ pín máa ń ṣàkalẹ̀ fún wọ́n pín ilé epo kalẹ̀ fún jáàlù rẹ̀ ìjọba aláìmọ̀kan rẹ̀ oúnjẹ tí ẹ pín fún ló tà á ó tún tà fọ́ta bàbá rẹ̀ ó ní ẹ̀mú iye tí ẹ rí wá. wàlá tasahab àhálí jáàlì. ẹjọ́ ẹjẹ́ ń tún nǹkan palẹ̀ díẹ̀ kí wá lẹ̀ ń sọ gbogbo Ibn Taymiyyah gbogbo àwọn àfáà ńláńlá gbogbo Ibn Baz àwọn àfáà wa ńláńlá ṣe é rí kéwúkọ́ lówó àkọọ́lẹ̀ lówó wọ́n ti kọ́ dédé iye tá à ní wọ́n ti kọ́ dédé tá à ní ìwé sì kọ́ ni láárí ìwé tẹ́lẹ̀mí kàtẹ́ fún ní mọ́tò jíìpù lẹ́lòmí kàtí fi ń ṣerú ìyàwó rẹ̀. My lord bẹ́ẹ̀ sí tẹ́tẹ́ ṣadájọ́ ẹ̀ hàn kan lẹ́jọ́ bẹ̀rẹ̀ ìsìn ń jáwé ọjà ni orí rẹ̀ sì pé decision ló mú jáde ọlọ́run ní kórìí ló pé àwọn mo ta ọlọ́fọ́ òsì mo fi kádàrá takù ọ́ kódà ọ́ tún má lè ìyàwó rẹ̀ tó gbọ́dọ̀ sọ̀rọ̀ torí búrẹ́dì tó jẹ̀sùn bẹ́ẹ̀ ni ó ti mú wálé àni mo jẹ́rìí ẹ̀ ọ̀lọ́kọ́ máa mú nǹkan wálé rí mo mọ̀ táyàwó mi ń pè lẹ́jọ́ ọtẹ́jọ́ pè ní wọ́n náà pa síbẹ̀ ni tọ́ọ̀tún kúnlẹ̀ kí pé ẹ̀sìn àná ẹkú sẹ́ sí ìsáàrẹ̀ rẹ̀ púpọ̀ jù ẹ̀sà lókù fún mi kí n rí okùn lò lálẹ́ bó rẹ̀ wíjẹ́ rẹ̀. wàlá tasahab àhálí jáàlì wà ìyáka wà ìyáhó. prof ilé ọ̀rọ̀ láti sọ ilé ọ̀rọ̀ láwà yìí tẹ́ bá ń gbọ́ mo fẹ́ jà fẹ́ tọ́ mi ọdún tó fi jà ní wọ́n máa yàn ọ́ jẹ pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ ọ̀ sì gbọ́dọ̀ gbin tó o bá gbin ọ̀ ní sun ayé ńjọ́ náà. jẹ́mọ́ ò dámi ló mọ́ kúrẹ́tẹ̀ dámi ló mọ́. kàmí jahilin àrídá. jẹ́mọ́ ẹni náà kí ló gbé sí ààbò tó ga ẹni ìmọ̀ ẹ̀ dámi ló ṣé mo wá ságbowó ni. ẹ sì ní olówó èyàn sì ní Kùránì bàbá ní lítàfì tí ò wá lówó owó a máa tán tẹ́yìn bá nínà fákọ̀ rẹ̀ ìmọ̀ ò lè tẹ́ ọba àlò nígbà wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ wá dá mi lóhùn só wá ló wá sí ẹkù ní ìsìn àbímọ̀ ẹ dá mi lóhùn kí ló sí ààbò tó kù ẹ dá mi lóhùn tó bá ṣe lé ni wọn ní kò kárí ẹjẹ́ àtà kápín fún ọmọ rẹ̀ ṣé wọ́n lè tàmọ́ rẹ̀ lórí gbá ṣé wọ́n rí kókú ò ṣé wọ́n rí fọ́dánù àṣepé tí ò lè tán lọ́lọ́run fún wa ká dúpẹ́ lórí tí ò lè tán. Alhamdulillah. wà dínú hù ẹ̀dá kẹ̀mẹ́ gbọ́ gbogbo ẹ̀dá tí ẹ̀sìn rẹ bá ti lè gbéga ìbá jẹ́ tálíkà ẹni òkè ní níwájú Ọlọ́run ẹ má wù wọn lẹ́ni ilẹ̀ mọ́ tó náà ni wọ́n ṣáájú gbàlì kìámà wà ádàbù bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀dá tí ẹ̀kọ́ rẹ bá ti lè gbéga tó ní ládàbí tó ní ládàbí mo kí lè ṣe Adam mo kí Zumura mo kàn tí òkè lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tá a ti gbọ́dọ̀ pé wọ́n ń sàfà tó lẹ́lò mí òkè lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta ṣòbólóró ní dàwọn láàmú àfà náà ni wọ́n bọ́ orí wọn fi hàn lè mà. jama ẹ̀ dáhùn bàbá àbò tó lẹ́kọ̀ọ́ àbí ò lẹ́kọ̀ọ́ nínú ìmọ̀ àtàbò tó kún mẹ́ntí absorber rẹ̀ àti my lord tó rọ́jù wọ́n ní má bẹ̀rẹ̀ mọ́ mo ní tí àwọn ajogun nù tó bá ṣẹ̀ṣẹ̀ ní fimílẹ̀ pẹ̀lú Ọlọ́run ní tèmi ó máa ṣe ní jẹ́ má bẹ̀rẹ̀ kíyàn kó náà gbà mo travel day ní medical trip wọ́n ní mo ti lè bẹ̀rẹ̀ jù mo ní ká pé ní tẹ́ fault mi sí ẹ̀fìyín lẹ̀ fọ́lọ́run ọba Ọlọ́run ní mójútó mi wọ́n lẹ́dí yóò ti ìmọ̀ ní kìí àmọ́rẹ́tù ó wọ yẹ́ fi mi ẹ̀fìmílẹ̀ pẹ̀lú Ọlọ́run dédé tá a ṣe tá a fi lálùbáríkà tẹ́yìn bá ti lóhùn sí mọ́kò lálùbáríkà mọ́ lánàá. ìmọ̀gbé sí ọ̀bù tó ga bí ògbé wọn ga ẹ̀sìn ńkọ́ ládàbí kálẹ́kọ̀ọ́ ńkọ́ ẹ wá ní òní ń pa ń tó ní wọ́n tó. jàmáà wa wọn ò dá mi ló mọ́ o
ولا يرفعه ماله وأهله إذا خفضه فجوره وجهله وكبره وشدته وخيانته وظلمه وبخله. جماعة wọ́n tún wá fẹ́ káì tó bá ilé sọ ní dẹni ilẹ̀ máàlùú wà áhàlùhù wà nẹ́sàbùhù owó rẹ̀ tó ní ẹ̀gbọ́ àwọn ará rẹ̀ tó ní ìran tí a ti bí kò lè sọ dẹni òkè tó bá ti lè dẹni ilẹ̀ ní pẹ̀lú kíni ẹ̀dámi lóhùn ìdá àkàbàdàwò fújúrùhù tí wà pò kí ìbá sọ ní dẹni ilẹ̀ fámílì kìíní kan náà ti bí ní fámílì kìíní kan ní ẹ̀kẹ̀ẹ̀ní kan ní kò lè sọ́dẹ̀ ní òkè láíláí ilẹ̀ tí ó kù sí lóde wà kí burúhù àti gbéraga rẹ̀ ẹ̀yìn tẹ́ wà níbi tẹ́ lọ́wọ́ sọ gbéraga ọjí tíráwù ọlọ́ọ̀mọ kéwú ẹni tó kọ́ kí ló mọ̀ èyí tẹ́mi ń dà á lẹ̀ síbọ́pọ̀ lọ ẹnìkan ni mo fi tèmi kún díẹ̀díẹ̀ ni ẹjá kíyàn tó kọ́ àwọn tí ẹ lọ́pọlọ jù á lọ tíṣẹ́ wọ́n jẹ́ àtẹ́wọ́gbà ẹ sì mọ̀ ní kí wọ́n ara john tó lọ́n tẹ́wọ́gbà tí wọ́n kọ́ kí o tiẹ̀ pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run yàtọ̀ sẹ́yìn tẹ̀ mọ̀ ògógóró yóò tẹ̀ ń kéwú nísìn lẹ́yìn tẹ̀ ń fọtí fọ hàn tú ìmáàmù ṣe kí àṣùbà àdórí mẹ́jọ n tó mú yóò láti àwọn afárá sọ pé ẹ̀ tí rùkù ó ní tó sàlámà lè kọ́. jama wàṣí dátùhù prof wọ́n lára tí máa sọ ní dẹni ilẹ̀ ìyàwó ẹni kí tó ní dábìlú kí ló tẹ̀ dáhùn ṣe bẹ́ẹ̀ náà bá ń sọ̀rọ̀ ni kẹ́yìn ó lé kókókó jù gbogbo ẹ̀dá tó bá ti lé kókókó jù tó ní tó ń lóhun ó ṣe lòun ó ṣe ẹ má wulẹ̀ sàṣímọ́ ilẹ̀ ní òkú sí orúkọ ló bàjẹ́ kó tó kú ìbá sàfà kódà tọ́ bá máa smell with that tọ́ ọmọ ọkọ̀ tí a fi pè ọlọ́run ti fi jẹ́ lójú ẹsẹ̀ yóò kọ̀yìn sí ọkàn yìí tọrọ sọ̀rọ̀ àrẹ dọ́lọ́run àbútó sọ̀rọ̀ àwọn dọ́lọ́run ẹ̀ dámilò àyíbẹ̀ẹ̀kọ́ zulmù wa khiyanatu ẹjọ́ bá àfáà bá ti lè fẹ́ràn jàmbá àti kó máa sàbòsí ilẹ̀ ní òkú sí ṣé wà bò tó ìwé salábòsí wọ́n ṣe ní jàmbá ẹ wá ní tẹ́ bá ti di pẹ́wọ́ ìyá wa báyìí èmi ń lọ nù n tó jẹ́ máa lọ n tí máa pẹ́ tó báyìí níta bàbá aláàjí àgbà nìkan ní ẹ̀jùlọ n wá ń lọ bìkẹ́ kọ́ sọ mí dá láàárẹ̀ kò lè ṣe é ṣe má nígbà tí mo ti lè ṣe yín ti kọjá wọ́n sì ti wọ́ọ̀nù mi pé sọ fẹ́ pẹ́ mo ní mo fẹ́ pẹ́ onítọ̀ bá ní tara yé ń ṣe lọ́ọ̀bọ̀n ṣe wọ́n dẹ́mi ẹ lógbòdò wọn ò sì mọ̀jú kí wọ́n kíyàn kí wọ́n wọ́ lọ́lọ́ òdòdó ẹgbọ́n ibi nìkan lè mi ti sínú ọkọ̀ lẹ̀ nígbà tí mo ti travel dé gbogbo òde ti bá lọ wọn ipa náà mọ́tò táwọn ti lè gbèsè wọn dé báyìí fíàm ń lọ lé mi nù kí ló dé mo ní ìyá tó ti pé 86 years láyé a sì wà lójú agbo tó ń rí ó jákè ju microphone lọ school Al-Adaby àṣẹ láti fẹ́ sí ọlọ́run kí ló tọ́ dáàmà ọ̀ọ́dà ní kẹ́mọ́ ní ìké áyà kankan bàbá ọmọlẹ́yìn dà ẹ̀yà àjòkó mi ìṣẹ́jú kan bá kí áyà kan a'udhu billahi minash shaitanir rajim fún ma àwọ̀rá sínú ẹ̀nà bá ń kí o yá bismillahirrahmanirrahim torí afẹ́yanjú ìwé dámilò thumma awrasna al-kitaba alladhina istafayna min ibadina faminhum zalimun li nafsihi ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق في الخيرات بإذن الله prepare rẹ̀ mo sì máa mọ̀ ní mo mọ̀ sí bá fún ọlẹ́kọ̀ọ́kan ẹ kò lórùn ìjọ àfáà bàbá mi
ọlọ́run náà tó wù á ètòkó wọ́n ti ń nàgà àwa sì dánú mọ́ pa ẹ̀wò ọlọ́run náà tá a fẹ́ ẹ̀dẹ́kẹ̀ kọjú sí mi àwọn tó wù mí tí mo ájànúra ẹ bá kí alájà Khadija tẹ bá délé ọlọ́run náà tí mo yàn láàyò tí mo fẹ́ nú àwọn ẹrú mi mo wá jogún tírà fún wọn prof mo jogún kùránì fún wọn mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa mo ní wọn orí kéyọrí wọ́n tààrẹ gba súná tó dáa fámínú ọlọ́ọ̀lì wọn lè nafsi sọ́ọ̀lì wọn lè فمنهم ظالم لنفسه wọ́n lọ gbà bí a ṣe máa kéwù nù ìwòrán sọ́ọ̀lì mú lè náà fún sí bọ́pọ̀ rẹ̀ bí blọ́gì ò bá dọ̀ pààrọ̀ ẹ̀ bàbá alájàgbà àbúrò akéwù bá ń kọ́ àyàn ń búwa níbi tó jìnà ìwọ̀n bẹ́ẹ̀ náà tó rú Kùránì lọ́wọ́ ẹ̀yà wa ṣé ẹ̀dá mi lò torí tẹ́ obìnrin náà ń dálẹ̀ pọ̀ gbogbo àfáà tó bá gbódòdó lọ ẹ̀yìn patronize wọn àwọn tí ó jẹ́ dẹ̀rúlẹ̀ tí wọ́n hàn ilé mọ̀ àwọn tí wọ́n fi igbó ṣe wúrì dí nígbàtí a bá jẹ́ àwọn àfìdíkì lórí ìtẹ́ kírun àfìdíkì olówó ajá iṣẹ́ àfáà ń dá ó tọ̀ nílà wọ́n ti kó yá níbi tí ò dáa yóò máa ṣe dáadáa àdágbà tó bá délé ẹni ìyà ìbẹ́nu wọn tí ń sàbò sí orí ààrẹ ẹ̀gbọ́ àwọn tó ṣe pé Kùránì ń bẹ lára wọn lóòótọ́ àmọ́ bí wọ́n ṣe ń lò ó wọn ò lórí ibi tó dùn mọ́ lọ́hùn mo fẹ́ kẹ́ gbọ́ mi yé ẹni bí kí ni ẹni tó ké lójú àmì kó wá ní kò sí rùn ṣé ń gbọ́ mi àbẹ́ ìdáhùn bàbá àbò tó sínú wọn ṣé òbílẹ̀kẹ́ni àbò tó sínú wọn wọ́n ń sàbò sí orí ara wọn ó ń bẹ́nu wọn ó latan báyìí ni tó bá ṣe tó dáa tó dùn mọ́ náà báyìí yóò tún fi nǹkan mi là á ẹni bí hàn wo ó jẹ lè máàmù ó wá lọ wọ ẹgbẹ́ tí wọ́n gé lórí tó bá kú níjọ́ tó bá kú orí ò ní bá wọ sàárè wọ́n kún bí ẹran ni torí gíga yìí náà ni ó torí kó fẹ́ lọ wá àṣíká yóò máa pé wò ó wá lọ kojú bọ mọ́dà ìlà wọ́n bẹ́nu wọn àwọn máa sáré tètè ní nínú dáadáa wájúlẹ̀ ti bá wọn inú wọn ni ṣe ìwà àbò tó wà àwọn ní kí ló dé tí ẹ fi jàlùbáríkà Àlàájì Àgbà tó bá ẹjẹ́ nǹkan 5 péré àkọ́kọ́ mẹ́ni hubun kamil wọ́n fẹ́ràn Àlàájì Àgbà tí ò sẹ́kù síbi kankan gbogbo ọmọ ẹkẹ́ fún láti lè rí àléébù àfá rẹ̀ kò ní parí ẹ̀ dáadáa hubun kamil ìfẹ́ tó parí yányá ìfẹ́ yóò dáa fún àwọn arábù là ń bẹ̀ bí bàbá oníwàásí àgbáyé ọ̀rọ̀ tí ń sọ wà láìtẹ́láì àfáà mi bàbá ló fi rán mi kódà iṣẹ́ Àlàájì Àgbà ni wọ́n ń jẹ́ tí wọ́n fi lọ bọ́lọ̀ iṣẹ́ Àlàájì Àgbà náà lẹ̀ wọn ò dáta ara wọn jẹ́ rí wọ́n sì mú gbogbo ayé jẹ tán bàbá ló rán wa ó ń káàmì ẹwọ orúfẹ́ yẹn gbogbo ẹ̀yin àfáà tẹ́ wà ní mahadi lónìí ẹgbẹ́ òpé kí ni wọ́n ń fún wa ẹ lo ìfẹ́ tó kárí sí Àlàájì Àgbà bẹ́ẹ̀ bá ṣe devote ara yín kalẹ̀ fún bàbá làlùbáríkà tẹ́ jẹ́ nílé ẹgbẹ́ òpé kí là ń gbà níbẹ̀ ń tẹ́ ń gbà lè kéré lójú ara yín tára yóò bù é ó dùn tẹ́ fẹ́ gbà lọ níjọ́ tẹ́ bá bá débi àmì ń tí wọ́n bù é dùn tẹ́ ń gbà lọ wọn ò dá mi lò mọ́ ẹ̀ dáhùn ó dá ìgbàtà aláàlùfẹ́ tó kárí ẹ̀yàwó ẹni náà kálùkù wa tá a jáde lè kí Àlàájì Àgbà ta ló tó dá ọmọ jọ síbí ìfẹ́ tó wá kárí dà wọ́n ń gbèrè ní ìwọ́n tó bá ní sàdákẹ̀ ní ọ́fẹ́sì èsì ló dá ìwó lẹ̀ ibi tí wọ́n ti mú mi àlùbáríkà tó ọmọ búrú rẹ wá tí ìràn rẹ̀ omi wá
ìran rẹ̀ míì tí ó wà ìtumọ̀ rẹ̀ pé bí tó ti kó òun òṣòrí rí ń bẹ ni lójú ọ̀sẹ̀ orí burúkú tó ń ṣe ká tó dìná ilé àfá rẹ̀ ọ̀lẹ́ lọ kí ẹ ń bẹ mo fẹ́ kọjá ilé àfá rẹ̀ ọwá ṣe sí ti ọkọ̀ báyìí ṣé kan wọ́n bá rí ọ wọ́n rí ọ tẹ́lẹ̀ ẹ dákun ẹ̀yin lẹ ní bóòlù fa àlùbáríkà sí àbòtó ẹni kí lẹ́lẹ́kejì wọn ò lè dàmọ́ ẹ̀ dàmọ́ ìyẹn sí rí àlébù àfá rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ilẹ̀ náà mo ti sọ mo ní kéyìn owó ọ̀fà kó rìn wá bú àlàjí àgbà wàláì bí mo ṣe ronú tó lára bàbá kò ní fara rí jáde kò tí ẹ̀ ní jáde pàpà ọ bú àfá mi wọ́n wà ní dákun ọjọ́ kú pé ayẹ̀ ẹjọ́ náà nù mo tó sọ lónìí ìwọ ló wá rí pé àlébù àfá wa náà pọ̀ sẹ́nu ehoro gbàjánu ẹsí ọ̀lálùbáríkà sálàjí ẹgbà ara lè gbà fàgbà ẹ̀dá mi lóhùn ẹlẹ́ẹ̀kejì al-inqiyad kí o submita rẹ̀ total submission kó wà submissive sí àfá rẹ̀ tí ó gbá ẹ̀yẹ lóyìnbó kọ́ tán sínú àfá rẹ̀ sí àbò tó lóde tí a ẹgbọ́ bàbá alájẹ́rù wa ní tètè sọ à ń lè kó sí náà nù wọ́n sì máa dìrù ìbá mẹ́jẹun wọ́n lọ náà nù wọ́n wá fúnra mọ́nu bọ́ọ̀sì wọ́n lọ náà nù ojoojúmọ́ ni wọ́n máa náwọ́ tí sí wọ́n tàfà bá ti fẹ́ lú ẹ̀ a ní kò mọ́ lè wa láti bá àfà nínú jẹ́ tó bá ti nàka yóò bá àfà rẹ̀ nínú jẹ́ nù ẹ dákun torí Ọlọ́run ìgbà fún wá dà ìgbà fún dà ẹ̀yin tẹ́ ń ké lọ́wọ́ ẹni náà ẹ dá mi lóhùn ìgbà fún dà lára yín láti kéékèèké mo ti sọ̀rọ̀ sí ilé ẹ̀kan bọ́lọ̀ bá ní ẹgbọ́n ẹ lè san 25 owó lé kéwú ẹ ń lo fóònù 100,000 ẹ ti kéèké bẹ̀rẹ̀ wà tẹ́ ẹ̀kan wùta fi ní wọn òwúlò àfáàfẹ́ mú lọ bí tí ó ti jáná sí ó pa fóònù ó lè tẹ́ lọ jẹta owó tí ẹ pín kiri ẹ̀yà jáná sí wà sí yaba ẹ má wojú ara yín ní tẹ̀lé lónìí má lọ àfáà náà ti múra dání ní kọ̀rọ̀ tó ní nọ́ọ̀sì ni yóò kàn ní nǹkan mẹ́fà láti wà lè jẹ́ náà ká ṣe dáadáa sóbi kò ní nọ́ọ̀sì inú yóò kàn dá wúru nílọ ní ìtẹ̀ lójú tí ọ ojú tajá nọ́ọ̀sì yẹ̀yẹ́ dámi lóúnjẹ bó lọ́jà ọdún ti rí ìkẹ́wíṣẹ́ lẹ́yìn náà wọ́n tó yẹ fi jèrè àfá bàbá mi kúbùn káàmì ká fẹ́ràn àfá àwa dénúdénú bíṣàbù tó ṣe fẹ́ràn alájí àgbà wọ́n jòkó lórí ìtẹ́ báyìí ni wọ́n wá kí ẹsẹ̀ bẹ́sẹ̀ bá ń jáná sí yóò máa rún ẹsẹ̀ yìí bẹ́sẹ̀ yìí bá ro ètò mú ẹsẹ̀ míì tó máa ṣe báyìí ẹ wà rí pé nọ́ọ̀sì pẹ̀lú ìdùnnú ní ń já ẹ wọ ajánẹ́sì míì tó bá jánẹ́sì jẹ abùsèré jẹ ẹ wà rí ohun rẹ̀ wá jákè mọ́ tọ́lá àwọn obìnrin ó ti ra kéléwèlè wá fún èyí inú wa máa rún lójú agbo àti mọ́ọ̀tì jẹmọ́ ìdámi ló máa wà rídọ̀ kí ọmọ ẹkẹ́ ó sì yọnú sáàfá rẹ̀ ẹni lọ́nà wo ọ̀dọ̀ alájẹ́gbà lọ́rọ̀ tó àmọ́ sí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ dámi ló ṣé ìwò ló wá ga jù láyé dákọ̀ rẹ̀ kémi gbọ́ alájí àgbà ni lọ́dọ̀ tèmi ìwọ náà dáhùn ṣe kí n gbọ́ ta ni ṣéwù rẹ ta làáfà rẹ ta ni bàbá rẹ ta ni yálàyà rẹ babaláwa rẹ ń kọ́ ẹlòmí ò yọnú sáàfà rẹ ẹni lọ́nà wo tó bá dìrọ̀ lẹ́yọ́ alọ́lé àfà mi yóò wà lọ ma túnà sí àfà rẹ tí ẹ bọ́ alẹ́kan wú àbáyé ni gbogbo ní tàbá náà máa jáwólé àlọ́wọ́ ni ọ ń lọ bá tàfà rẹ jẹ́ lọ́dọ̀ àfà kan àlùbáríkà bí ò ní jẹ́ tí ẹ ọ̀tọ́lọ́ ọ̀tọ́ ní bá àlùbáríkà ńlẹ̀ ma àbò tó bàbá alájí àgbàjẹ́ fàfà mi
kò rí mẹ́ta ẹ béèrè kẹrin bẹ́ẹ̀ bá béèrè ó sọ fúnra mi al-istiqama athabat al-istiqama tawajjuhul kulli athabat ń tá a bá kọjú sí ká má wò yányànyán ẹsẹ̀ àbò tó dúó sísinsin Shaykh wa Al-Adaby àbòtó ẹsẹ̀ wọn dúó sísin alájẹ́wà barakallahu fik àwọn awi ní àìmọye ìgbà ó lálùbáríkà àwọn máa dà sí wa àwọn tá a gbọ́dọ̀ fojú di àwọn ará ilé Ọlọ́run àwọn tí lè ò ní jẹ rárá wọn àwọn tí a bá kú tán màláíkà gan mọ̀ pé wọn fọlá àlùbáríkà wọn tọrọ àṣẹ mi ò ní gùn ó ti ra tí ó rà kọjọ tó tú ìwọ tẹ́ ń mú lórí mú lọ́nà tó discover rẹ pé ń tọ́ ní ọlẹ́ fi wúlò fáfá rẹ bọ́ọ̀ bá lóhùn tọ́ lè jánẹ́sì máa bá fọ mọ́tò bọ́ọ̀ lè fọ mọ́tò máa bá kágbádá bọ́ọ̀ lè kágbádá máa bá tún yàrá ṣe bọ́ọ̀ lè ṣe pà kó fóònù lọ́wọ́ tọ́ bá rí pà ṣe máa pọnmi fún àyàwó rẹ kọ́sàgbà barakallahu fik èwo lọ rí gbà tọ́ wọ́n sọ pé ìyàwó àfáàyín classmate yín ni ẹnu rẹ wọ̀ nígbẹ̀ ààyè ìyá rẹ ló wà dédé ibi tí ìyá rẹ̀ gbà kọjá nígbà kọjá ìbá àjọmọ ọdún kan ìyá rẹ̀ nu àfikọ́ gbà bẹ́ẹ̀ ẹni wo ló tún kù túlù zaman tó bá ti wúlò lọ́dọ̀ àfá mọ́kànjú béèrè àyè tó bá kánjú béèrè àyè ìyàlọ́lọ́ jẹ́ ńlẹ̀ tó rọ́ fẹ́ dá àfá rẹ̀ lójú nù tó bá ti wúlò tó rí pé tẹ́kàn lọ́sẹ̀ tó kálá tí ò bá rí ọbẹ̀ mọ́tàró ní ọ mánéjì ẹ̀fà tọ́lọ́ òfin máa dé rọ́pò wá fún ọ ó gba sùúrù àsìkò táàfà rẹ̀ ń gbádùn rẹ̀ lọ́wọ́ ọwá ní wọ́n ni wọ́n ṣe màlímù ní síkàndá máa lọ oko lọ́ máa dá lọ ọ̀ọ́dà oko tó nìlú fẹ́ bú máa lọ lọ́ọ̀bá tó bọ́ súnmọ́ banditi ọ̀rọ̀ tí mo ṣe fẹ́ kẹ́ gbọ́ mi yé my lord ń tó burú jù láàkẹ́rà fi dùn ní ìdámá kí ní kan fara kan fi dúníà ọmọ kẹ́wù mi ti afẹ́ẹ̀káì ọmọ kẹ́wù mi ti máa fààlà ní pé tọ̀ bá rí mọ́ bí gbàtọ̀ sí láyé ni ìdámá ṣe máa lọ àsìkò tí àfáà rẹ̀ ń gbádùn bàbá national mission wa fọ́rọ̀kọ́ tí ha yàmí náà tààlà àkọ́kọ́ pé ìdámá ṣe máa lọ fọ́rọ̀kọ́ tí ha yàmí náà bàbá kò kági jẹ́mọ́ ní Allahu Akbar sọ bẹ́ẹ̀ nílẹ̀ alájí àgbà my lord gbogbo ẹ̀dá tó bá ti mọ́yàn lára ẹkẹ́sàkẹ́sí bàbá national mission túrù zaman wọn táyé fi yàbá àbò tó àsìkò tàbí ají àgbà rún ẹran wọn lẹ́nu wọn ò fara wọn yọkù lẹ́nu alájí àgbà gbogbo ẹ̀rọ mọ́kẹ́ ó tẹ́ wà níbi tẹ́ wúlò fún àfá tẹ́ bá yára béèrè yọ̀ǹda inú ìyàlẹ́ lọ àkí láńtàná òun fẹ́ kọjá mo ti yọ tí mo fẹ́ lò túlù zaman al-istiba kéyìn ó lè ní sùúrù ẹ̀dẹ́kẹ̀ kọjú sí mi bàbá àbòtó alájẹ́gó máa dìká lọ Èkó wọ́n tún jọ padà wá sí gbogbo ìlú tí bàbá ti wọnú Kùránì lápọ̀ tún báyìí bàbá àbòtó tún fàájá bàbá níbẹ̀ ni ó lè wí lọ́nà 15 tó fi jà wá lọ́nà tí ẹ̀ náà bẹ́ẹ̀ sì bàbá tún wá gbà fún wọn ẹ dákun ẹ̀yin tí àáfàá bá ń gbádùn lọ́wọ́ àtàbẹ́ bòjì rẹ ló yẹ kẹ́ ti ní bòjì tẹ́ ẹ bá kánjú pẹ́ ń wá bòjì lọ oòrùn lẹ́bàá pàdé bí tẹ́ ń lọ bàbá ẹ̀gbọ́n tí ń sọ ẹ̀ kó máa jẹ́ ẹ̀kọ́ wà àti àkù tàbá ń kọ ọmọ lẹ́yìn lónìí kápẹ́lẹ̀ sáàfù gbogbo bàbá ilé alájí àgbà tó bá pé kìí ṣe rú àárín ajánẹ́sì mi bàbá èyí tó dúró lẹ́yìn mi ó ti pé 30 years báyìí àìjẹ́ yíò músù kí òjò tóbi bí wọ́n ṣe máa níran wọn ni wá sí yàlú ọ ẹ̀kọ́ kámẹ́rà sórí náà
níjọ́ tí màmá rẹ̀ ó mú wálé kéwú tí ó mú wálé kéwú lọ́dọ̀ mi ohun tí ìmá rí ń gbà yẹn àtọ̀ mo wà lọ́dọ̀ ọmọ rẹ̀ wá ní àfà ọgbàdùn ó mọ̀ náà dá tí ìdá so ó níyàwó mi àkọ́fẹ́ èmi sì jẹ lójú ọ̀sán torí wò tíra oúnjẹ tó wá máa ṣe jùlẹ̀ wà ẹ̀wọ́ wà fọ́ òun rántí rẹ̀ ó lè dákun torí Ọlọ́run wọ́n ń dáná fún mi kò wá kù lábẹ́ mi dòní ó lọ Mọ́kà ó rìn yẹ ó kọ́lé ó kọ́ fún yẹ wọ́n sì tún ń já lọ dìsìn ó tún sílé kan dé ló tún sí fún yẹ wọ́n sì ń jáná sí kádìsìn kò sí lóhun ó gbà yọ̀ǹda pé òun fẹ́ dá dúró bẹ́ẹ̀ ni bàbá mi ẹ̀sì tá a tẹ́ red rug fún tí ń sakọ òun kò ní rọ́ọ̀gì ẹni tó gùn lóní rọ́ọ̀gì tó bá dọ̀lá tọ́gà rò bá sí lórí ẹ̀ kó lórí rọ́ọ̀gì kùmọ̀ níwọ̀n ilé padà bẹ́ẹ̀ la jánásì tẹ́ ń pàdé tẹ́ ń fún ní júùsì nígboro òun kò ní kàrámà lábàbà lóhùn jùlọ kò rẹ́ni lónìí àwọn tó wà lẹ́yìn agbo àìmọye tó lóhùn jánásì lọ wọn ò ní superstar àfáà tí ó máa lò wọn ni náà fi di atọrọ jẹ búrú jí àfáà lọ́mọkẹ́ máa lò ká sọ̀rọ̀ àbí àṣì yẹnu wa ìparí ọ̀rọ̀ ibi tí ń lọ́nu kéèyàn ó fara da àfáà rẹ̀ kó wá pẹ́ lọ́dọ̀ àfáà bàbá àbò tó wà ní wọ́n ń ṣe wá síbí Àlàájì Àgbà wọ́n ń ṣe aláwọ̀ dé ni wọ́n pẹ́ lọ́dọ̀ bàbá kọjá kún wọ́n lè sí bàbá jẹ lọ wọ́n mọ̀ wọ́n haraka bàbá báyìí ni bàbá máa ń ṣe náà fi lè rí i ṣe tẹ́ẹ̀ náà bá ṣe ẹ̀dà wóró ni kódà kan wá Kùránì kan wá mi títí àti bẹ̀ẹ̀dọ́ gbogbo nǹkan téèyàn máa há téèyàn bá ti lẹ́ni bá lò ó ẹ̀yìn agbo ni ó ti lò ọlọ́ha Kùránì ọ̀sẹ̀ lẹ́ni bẹ̀rẹ̀ ọ́sẹ́ sọ́ọ̀mọ̀ kan títì ni wọ́n wà lólu ẹja wèrè wọ́n lò ní gángan àṣíká pẹ́ ló dáa ọ̀rọ̀ mi nu ọwọ́ alẹ́lẹ́kẹ́ Àlàájì Àgbà ọní èlò ni ẹ ń fún ọ kí ni ẹ ń fún owó lọ́wọ́ àbálùbáríkà èlò ni ń fún àwọn ẹ̀ kò sẹ́ni tí ò ní mọ́tò nu wọn ṣùgbọ́n náà bẹ́ẹ̀ ṣe wà yí alọ́sẹ́ngun ọ̀tà ńdọ́tà bá lọ bí kọ́ bá ní ìrànṣẹ́ lónìí yóò sì lọ rí kí wọn yóò fún mi níwọ̀n bá tèmi náà tó àtọ́jú mi bàbá adé o sàlámà adékùn ìyókù èyí tí ò bá yẹ kí n rí aláàtí wọn fún wọn fi yín hàn mí a sì ń sáyé wa jẹ́jẹ̀jẹ́ àmọ́ lónìí ẹ̀yin tẹ́ wọn kánjú bàbá kí n tó máa lọ gbogbo ẹ̀yin ọmọ kéwú ẹ fẹ́ gbé àṣàkáṣà wọnú kéwú ìwọ̀nbọ oúnjẹ tí wọ́n fún àwọn lọ́dọ̀ Àlàájì Àgbà tíra láfi rà fóònù tí ń ráyé rọrùn lẹ́ ń rà ẹ̀yin ọmọ kéwú ẹ̀ ń lọ nàgàwó létí sílẹ̀ àfáà yín gbogbo ẹni tó bá lóun ó jogún tí ìṣògùn bàbá rẹ̀ yóò gbọ́tàn tí ìṣètàn bàbá rẹ̀ ilé nílé tẹ́ ń lọ tẹ́ ń ṣe bí ọmọ jàǹdùkú pẹ̀lú yúnífọ́ọ̀mù lé kéwú tẹ́ ń lọ kásàkásà pẹ̀lú ọmọ tí ń fagbó pẹ̀lú pé ẹ̀yin fẹ́ kéwú àpẹẹrẹ pé ẹ fẹ́ sàfáàdà báyìí o ta ni ó sì kí ọ mímọ̀ níbi tẹ́ ń bá káì tẹ́yọ̀ ọmọ kí ń lọ club tẹ́ ń clubbing ọmọ kí tó ní laptop kò sáàtì fún tíra òun náà ń fọ́n bí omi ẹ̀sàfẹ́ gun fẹ́ńsà ẹ̀fẹ́ gbọ́jọ́ kú ní kékeré ẹ̀ pápápápáfe jẹ́jẹ̀jẹ́ kánrin wà sí ìfẹ́yàn ọmọ kí ó nù àwọn ọmọ pàǹpà táwọn ilẹ̀ tayọ ká lọ́rọ̀ bẹ̀ lọ́dọ̀ yàmùdá ká lọ alóore kára gbogbo ká lọ papọ̀ kásì mú gàrí ìjọba rí nǹkan fi mú bá sì rí fi mú ìkú gàrí náà ti dáa bàbá ọmọ ní kò tẹni tí ò ní lálùbáríkà àwa ni àbá ní lónìí ẹ̀ ń kánjú o ọmọ kí tó fẹ́ dé fìlà tanganran kí ni bàbá rẹ̀ ń dé ńlé ẹ purọ́ gbowó ńlé ẹ̀ sanwó lé kéwú ìtìdáyì 2500 ẹ̀ wá rí ìsanfọ́dún kan ẹ̀ sì ń lo fóònù 50,000 fóònù 100,000 kí ni wọ́n àláàtì ẹ lórí ẹ̀ tayọ sínà tẹ̀ fi ń ṣe kí lẹ̀ fi ń ṣe kí ni fóònù olówó iyebíye ń wá lọ́wọ́ rẹ̀ tó bá dijọ́ jímọ̀ ọmọ ìdádí yóò wá dá agbádá ẹ wá rò kó ń gangan lónìí ilé kéwù ni ó ti wá náà mú rí ní wọn kó agbádá tẹ àlàlà ẹ máa wò pé ẹni tí ń gbòdó kíláàsì èyí iṣẹ́ ìjọ rẹ́tẹ̀ǹjẹ̀ ta ni àṣẹṣe wù lánàá tá a mọ̀ láyìlá bàbá mi agbára tèmi nínú ọmọ 50 lọ́dún ìtìdáyì 20 ẹ̀yìdádi
10 sanawi 20 wọ́n mọ̀ sanwó wọn insha Allah lọ́dọọdún torí pé kí ni mo sì ní ẹ̀dákẹ́ sáàtì fún ọmọ anímọ̀ ní tó ẹ̀sùn má di ó jẹ́ràn mi kó lè bá lọ́fà ló ti wá ẹni kó wá bá mi kó wá gba tí ẹ lé kó tó má gbà náà tí mo kó wá torí kí ni bàbá mójú tún ọmọ wọn bàbá táà ní ká mọ̀ forí ti lọ ilé kí ò gbọ́dọ̀ jẹ́ gbèsè a ní lónìí olónìí ọmọ tí wọ́n fẹ́ ṣe freedom fún ọmọ tó gbọ́dọ̀ máa mi pé yóò kàn pé owó kó àti kùsànwó sẹ́ owó kó kọ́sẹ̀ yọrí 100,000 mọ́ kọ́sàn ẹ̀ àwọn akọ̀ kóòkì kírètì 6 mọ́ọ̀tì kírètì 6 ṣúgà bisikíìtì nǹkan àátún dáná ẹ wá dákun sí la aláṣejù síbà ní ń ṣe kéwù àátún ra irinṣẹ́ o kátówẹ̀ ní díẹ̀ tí ń jẹun kéwù láì tí ìparí ẹ̀ ẹ̀tì láfà àti náà tẹ́lọ sàdúrà fún jọ jímọ̀ àti ń dégbá fún yín ọmọ kí ó ṣe ní sàtò tó dín ẹran sí bá àgbò tí wọ́n gbà lóde àdúrà kí ó tà ní tí ìkétà bàbá tàti mọ jẹ́jẹ́ rẹ ẹ̀wà síngbà rẹ̀ gbọ́dọ̀ àdúbádẹ́ wà fẹ́ kù sí láyé ọ̀rọ̀ mi fún inú ẹ̀yin òbí tẹ́ sì wà níbi ẹmọ́rùn pẹ̀lẹ̀ yàn fà jẹ́ o pèsè ní o tèmi lè mí ń san tẹ́ tó rí tí tó ń ké gbogbo nǹkan mo dálẹ̀ lọ́fà lónìí wọ́n ní prógrámù pọ̀ mo níbẹ̀ ni ń lọ ibi tọ́lọ̀ ti sọ mí dé èèyàn látàntà asùlákà ya fata òní ọ̀fà gbogbo ẹ̀lọ́gbà ti lè gbàgbé ìpìlẹ̀ rẹ̀ báyìí nǹkan ṣe nìyẹn o ilé bàbá ò ní dàrú o àmín tani kí n kọ́ pé tani kí bàbá kọ́ pé tani chief launcher Dr. Ridwan apá ọ̀ka. fárí ìdíwáànù